God shall not to blame. Àlìbọ́lọ̀ ó dá sẹ́fẹ̀ẹ́ nìka bù ni tó jẹ́ pé ó ń gba ẹ̀rín kúrò lẹ́nu ìwọ̀n fomi jí ojú rọ́pò. Nígbà tá a ti fọkàn balẹ̀ pé ọ̀dọ̀ olólùfẹ́ wa láti ráyọ̀ láti rí dùnú láti rí kẹ̀ kódà oríire tá a ti ń rí bọ̀ ká tó lọ́kọ̀ á ti fọkàn sí nígbà tá a bá ti nífẹ̀ẹ́ ẹni gbogbo yóò mọ̀ dayọ̀ kí wọ́n lórí tí wọ́n ń dìbànújẹ́. sáwá sọ pọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu kò sí sẹ́nu ayé wa mọ́ ni tọkùnrin kan lọ́ba ńjọ́ kan ó lóò ti ń tajà ó ti ń lò lọ tẹ́lẹ̀ ó ti ń ṣòwò ó ti ń rí ṣe tẹ́lẹ̀ àmọ́sá dédé nìkan dágun ànábì níyàwó rẹ̀ ń kọ́ sallallahu alaihi wasallam ó lóò níyàwó ànábì ní lọ fẹ́yàwó subhanallah ó lànàbí àní nǹkan lọ dédé owó kọ́ ní fòbìn ni òjíṣẹ́ sallallahu alaihi wasallam ó lọ sí òní ta ọkọ táyà papọ̀ lẹ́ẹ̀kan náà bá méjèèjì bá mọ owó ara wọn tífẹ̀ bá ń bẹ láàrin wọn wàláhì wọn ò dìjọ́ lówó wọn ò dìjọ́ lọ́lá ni àṣẹ nǹkan méjì ló fà á tí ó jẹ́ kọ́rọ̀ yẹn ṣe máa la rírí àti gbígbọ́ subhanallah ìta ń rí àti ìta ń gbọ́ táwọn mú lò ó ń ṣẹlẹ̀ sókùn ó sì ń ṣẹlẹ̀ sóbìn ṣùgbọ́n ọ̀tọ̀ ní bọ́kùnrin ṣe ń lò ọ̀tọ̀ ní bóbìn ṣe ń lò bọ́kùnrin ò bá ti lò lọ́tàrà ò bá ti dẹ̀ rírí àti gbígbọ́ kò ní sí nǹkan kan fún lọ́kàn òdìjọ́ tọ́lọ́mùbá ní kó máa rí jẹ òdìjọ́ tọ́lọ́mùbá ní kó máa rí mu láwọn ọkùnrin tó wà responsible ni o tó lẹ́ lómi gan kò ló lọ kò tó lájò kò tó ní wà kíárin àmọ́ wọn lómi wà tó yẹ gbé láàárọ̀ ọjọ́ wọn níṣẹ́ nígbéyàwó wọn láàrin tó dùn táyé ń fọlá wọn tọrọ ṣùgbọ́n gbà tára de ọkọ ní bá ń ronú pé kí ni ṣèbí gbà téèyàn bá ní bàtà kan téèyàn bá ti lò lọ́nu téèyàn bá ti lówó lọ sí èyí ò lọ bàtà míì bí gbà téèyàn bá ń wọṣọ kan sáà ni èyí tí ì lò lọ́nu wọ́n bá tún lówó lọ wọ́n tún ra aṣọ kan sí wọ́n tún ra aṣọ kan sí ó ti gbàgbé wípé kò sí bọ́ọ̀ ṣe lè ra bàtà kún bàtà tọ̀ ní gbàgbé alákọ̀ọ́kọ́ kò sí bọ́ọ̀ ṣe lè ra aṣọ kún aṣọ tọ̀ ní abandon kan ó dà ẹni tó wá dààmú lé ọ lórí tó fòrò tó wàhálà kẹrin obìnrin mi ló ti lose family rẹ̀ wọ́n bá sọ́kò gbọ́ ó ní ẹ̀fọ́ kọ̀mẹ́lẹ̀ àjọba débi ire àjọba débi ayọ̀ ẹ wá bá débi ire ẹ bá débi ayọ̀ ìyàwó lọ́lọ́ gbé kò lójú ẹ bá débi ire ẹ bá débi ayọ̀ ọmọ mi lọ́lọ́ fẹ́ wá ń ta subhanallah tọ́ba tó wá sèyún ìbá tún dà sebẹ́ni tó wá òun ò dúró ń do kó sùn ó dúró ń do pé kó lè lọ ni a tó sàṣẹ́ lómi tọmọtọmọ ọwọ́ sọ fún mi bó làárọ̀ rẹ̀ ti fẹ́ dùn tálí ò ní pọ̀ lẹ́kún bẹ́ẹ̀ náà ní rírí àti gbígbọ́ fóbìnrin o wàlẹ́ kò ní gbọ́rọ̀ kò sì ní rí nǹkan kan nígbà tí ò bá ti sí owó tààrà ò bá ti dẹ̀ nílé ọkọ yóò mọ̀ sọ fọ́kọ pé mọ̀ wọ́ọ̀rì ọjọ́ alẹ́ wo dà jájọ kò sí sẹ́ jájọ máa dààmú wọn wájọ máa dààmú bẹ́ẹ̀ wọ́n jọ máa ṣe wàhálà bẹ́ẹ̀ kánrin tán lọ́kọ bá ń pọ́nlé lọ́kọ bá ń tọ́ sọ́nà lọ́kọ bá ń fún lówó pé ìyàwó mi tá a jọ jìyà ó yẹ ká jọ jọrọ ni owó tọkọ ń fún náà ní tó fi ń ṣaàgùn sọ́kọ owó tọkọ ń fún náà ní kófálè subhanallah kí wọ́n ló dé tó jẹ́ pé ńgbà tí a bá rí ọkùnrin tó máa ń lu obìnrin irú obìnrin bí òkè ń kú nílé ọkọ yóò sì máa faradà ní ọmọ ló ń jókòó tì tábà wá rí ọkùnrin tó bá wá ń pọ́n obìnrin lé obìnrin yóò sì máa fìyà jẹ yóò máa yàlè yóò tún máa sin tí yóò dà pẹ̀lú ọkọ náà bẹ́ẹ̀ náà lóbìnrin o tẹ́bá lóbìnrin tó níwà tó lẹ́wà tó lẹ́sẹ̀ tó dáa tí ó fi gbogbo ayé rẹ̀ tó fi jẹ̀ fọ́kọ irú ọkọ bẹ́ẹ̀ irú ọkọ náà kì í dáa irú ọkọ bí o mọ̀ ṣe sìnà yóò mọ̀ yàn lè kódà yóò tó máa sọ fáwọn àlè ńdàgbé ìyàwó mi kì í ṣe mí báyìí ń gbọ́ ọmọ kí èsì ọbẹ̀ kí ló tó ọ̀tún wò ta subhanallah aṣọ wàrà wa làá fi ń ṣera wa àṣetá bá ronú pilẹ̀ gẹ́gẹ́ bí ìṣàlàyé fún wa tẹ́lẹ̀ pé ká padà sí bá a ṣe bẹ̀rẹ̀ tó ronú àná ọmọ tó rí lára rẹ̀ kí ló dé tó yọ dànù ọ̀wá ń kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ mọ́ni tí ò bá ṣe bẹ́ẹ̀ mọ́ kí ló dé tí wà á ti tẹ́ níwà tó change wà á ti tiẹ̀ ṣe bẹ́ẹ̀ yàn dáadáa ni ọ́ kí ló tó fa ìdá àti tiẹ̀ dálá ìdá bẹ́ẹ̀ náà lóbìnrin ṣe bẹ́ẹ̀ yàn dáadáa ni wọ́n bẹ̀rin kí ló tó fa ìdá tọkọ rẹ tọwọ́ sọ̀rọ̀ ìdálá ìdá subhanallah ẹja padà ẹ mọ̀jà gbọ́n tí wọ́n sọ àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ bá tó jẹ́ ni abẹ́ntẹ́ra ó ní anazu kanabu ti fẹ́mi ní ìwúrọ̀ ikó gàdúnà dèrè rọ̀ àdù mọ́rọ́lìjànà anazu kanabu ti àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ sí létí tí wọ́n kọ́ wá wò wọ́n dà gẹ́gẹ́ bí èso ni tó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ àmọ́ mi ní ìwúrọ̀ ikó wọ́n ń bẹnu wọn èyí tó korò ń bẹnu èso àìmọ̀ iye ọ̀sán tẹ́rà tí kò dùn tí kò ní dùn ṣe bọ́ sọ̀nà méjèèjì àjẹpẹ́ ń bẹnu àwọn èèyàn tán dáa ń bẹnu àwọn èèyàn tí ò dáa àwọn tí ń sọ̀rọ̀ fún àwọn tó fẹ́ bá tẹ́ ń jẹ́ pọ̀ jẹ́ tó fẹ́ tó ti ń ṣe lọ. gàdúnà dérí tọ́ba súnmọ́ tọ́ba gbámú rọ́ọ̀dù mo rọ́lé jáná bọ́ọ̀ ṣe rí ní tó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ má fi ẹnu ní o
wàláhì tó bá fi ẹnu gbà náà lọ́tọ̀ wá mọ̀ pé aráyé burú èso wọn ò kí ń dùn nígbà tí máa ń dùn fẹ́yìn ìgbà tí ò bá dùn wọ́n dùn fún yín wọ́n nífẹ̀ẹ́ yín torí pé ń tọrọ ọbẹ̀ torí pé ń tọrọ gàrí lọ́wọ́ wọn àmọ́ ńgbà tẹ́ ẹ bá ti tọrọ mọ́ gbà náà wọ́n wà máa wọ́ náà bí n tẹ́ ń lọ wájú bí èsì lu ẹ̀yìn ní tí wọ́n wà lò náà ni pé ntọ́ rí wọ́n jọ rí ntọ́ gbọ́ tẹ́lẹ̀ wọ́n jọ gbọ́ ọlọ́run o mo képe lórí gbogbo sẹ̀mí tí ń gbọ́rọ̀ yìí tí a ń bẹ nínú ẹkún fẹ́ tí a ń bẹ nínú dààmú fẹ́ tínúlé wọn ò tò tínúlé wọn gbóná yiriyiri tí wọ́n rẹ́rìn ta tí wọ́n sọkọ́ nínú ilé ẹlòmíì ti pọ́n lé ọkọ̀ tí ó sì wú ẹlòmíì ti léyàwó rẹ̀ bọ́ta kò dénú rẹ̀ wọ́n ti tú ìgbéyàwó káàkiri gbogbo sẹ̀mí tí ìgbéyàwó ń dà láàmú ọlọ́run wọlá títóbi rẹ̀ dákun bá ń tò fún ọlọ́run mú ìbànújẹ́ kúrò lọ́kàn wọn dá ayọ̀ padà sára ìyàwó dá ayọ̀ padà sára ọkọ gbogbo sẹ̀mí tí ń sọkún lórí ìfẹ́ ọlọ́run bá ń fẹ̀rín rọ́pò yọ ẹkún kúrò ayé wọn kọ́ bá ń fẹ̀rín rọ́pò. ẹpísódù ẹ̀kẹta ni ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ wà gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ìwọ má gbàgbé kó má bá ṣíà rẹ̀ káàkiri gbogbo tó bá ti rí lórí YouTube wa Àfáà Jẹ́jẹ́ Àgbà TV subscribe síbẹ̀ kó tó máa pín káàkiri àdúrà rí ó gbà ó àdúrà tèmi náà ó gbà ó Àfáà Jẹ́jẹ́ Àgbà ló kọ́ mi watch out for episode 4 ẹ̀mí ìfẹ́.